níbo ni Tinubu fẹ́ kógun lọ báyìí o? Niger ni àbí Gabon? Nígbà tí wọ́n fìbọn gbàjọba Niger lọ́jọ́ 26 oṣù keje ọdún yìí, inú bá ààrẹ ilẹ̀ wa Bọ́lá Ahmed Tinubu. Ó ní káwọn sójà náà dájọba padà kí afáàrẹ Mohammed Bazoum tí gbogbo èèyàn dìbò yàn, kí wọ́n sì padà sí báràkì wọn. Ó nìkan kọ́ ló bínú bẹ́ẹ̀. Àwọn olórí orílẹ̀-èdè ECOWAS gbogbo ni wọ́n fara ya. Wọ́n ní báwọn sójà náà bá dágun lásà wọn, ọ̀rọ̀ náà le fún wọn. Ṣùgbọ́n àwọn sójà tó gbàjọba náà dáhùn. Kíá ni Tinubu sì ti ṣáájú tí wọ́n bẹ̀rẹ̀ sí palẹ̀ ogun mọ́. Lójú ẹsẹ̀ ni wọ́n ti ní káwọn olórí sójà wọn bẹ̀rẹ̀ sí palẹ̀ ogun mọ́, tí wọ́n sì ń lérí gidi páwọn èèyàn náà jiyàn wọn níṣu. Nítorí ogun tí ó jà wọ́n níjẹ́, àwọn náà ní rírú ẹ̀rí. Títí di bá a ṣe ń wí yìí, Bọ́lá Tinubu ṣì ń palẹ̀ ogun mọ́. Òrìṣà má jẹ́ ó tẹnu mi jáde nìkan làdúrà wa o. Ṣùgbọ́n ẹnu ẹ̀ ni wọ́n wà tí làálàá fi tún lù lọ́sẹ̀ tó kọjá. Wọ́n gbàjọba ní Gabon. Àwọn sójà náà sì ni. Látìgbà náà, àwọn ECOWAS ò lérí kan o. Àwọn ẹgbẹ́ ìṣọ̀kan Áfíríkà náà ò lè halẹ̀ rẹpẹtẹ. Ohun tí wọ́n kàn ń wí ni pé káwọn sójà náà ṣáà máa lọ, kí wọ́n fìjọba sílẹ̀. Nítorí ìjọba democracy, ìjọba àwa ara wa ló láyé báyìí. Ohun tí gbogbo èèyàn sì fẹ́ rèé. Kò sẹ́ni tó fẹ́ràn ìjọba ológun. Káwọn sójà bára wọn dà sọ́hùn jàre. Wọ́n ní gbogbo ayé pátá ni yóò kórìíra wọn, nítorí wọn ò fẹ́ràn ìjọba sójà. Ṣùgbọ́n rọ́ọ̀nì, gbogbo ayé ti fi hàn wọ́n páwọn fẹ́ràn àwọn sójà tó gbàjọba yìí. Nítorí níṣe ni wọ́n ń jó kiri, tí wọ́n ń yọ̀ kiri, tínú wọn sì ń dùn pé sójà gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú oníjẹkújẹ. Nígbà táwọn olóṣèlú ò bá ti ronú táwọn mẹ̀kúnnù ìlú mọ́ tiwọn, tí wọ́n ń jówó aráàlú kó, tí wọ́n ń kó lọ sókè òkun, táwọn àtàwọn ọmọ wọn ń jayé alábátá kiri. Ohun tó máa ń gbẹ̀yìn ẹ̀ fún wọn náà nìyí. Aráàlú ó sì máa yọ̀ ńgbà tí wọ́n bá lé wọn dànù nílé ìjọba. Àwọn ECOWAS yóò bínú, àwọn EU yóò fapá jánu. Ṣùgbọ́n kí ni wọ́n máa rí ṣe ńgbà táwọn tí wọ́n lórílẹ̀-èdè wọn bá láwọn fẹ́ràn àwọn ológun tó gbàjọba? Bí Tinubu àti ECOWAS bá fẹ́ wúlò, kí wọ́n máa bára wọn sòótọ́ ọ̀rọ̀, kí wọ́n máa kìlọ̀ fáwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n jó lórí orílẹ̀-èdè kí wọ́n yéé jayé alábátá, kí wọ́n má sọ orílẹ̀-èdè di tiwọn nìkan. Olórí orílẹ̀-èdè Gabon tí wọ́n lé dànù yìí, Ali Bongo, látọdún 24 ló ti wà nílé ìjọba tó ń jowó òlù. Bàbá rẹ̀ ló ti kọ́kọ́ fọdún 42 ṣe lórí Gabon láti 1967 títí di 2009 tó kú sílé ìjọba. Ọmọ ọdún 24 ni bàbá ẹ̀ tó fi gbàjọba. Kò sì gbéjọba náà sílẹ̀ títí tó fi kú. Nígbà tí bàbá ẹ̀ fi wà láyé yìí, ní 1989 ló fọmọ ẹ̀ yìí. Ali Bongo jẹ́ mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè nínú ìjọba rẹ̀. Níbẹ̀ ló wà tó fi di igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin wọn ní 1999. Níbẹ̀ ló wà tí bàbá rẹ̀ fi ṣe mínísítà fètò ààbò, Minister of Defence ní 1999. Ipò náà ló sì wà títí tí bàbá rẹ̀ òun fi kú sílé ìjọba. Ìyẹn ni pé láti 1967 títí doṣù tó kọjá yìí, ìyẹn ọdún 56, Bongo àti bàbá ẹ̀ ló ń ṣèjọba Gabon. Ṣáwọn nìkan ni wọ́n wà ń bẹ̀ ni? Ṣé ohun tí wọ́n ń pè ní democracy nìyẹn? Ẹni tó bá ní làákàyè ó mọ̀ pé kinní náà jìnnà síjọba àwa ara wa. Ìjọba àwọn olè lásán ni. Bá a ti ń wí yìí, olórí orílẹ̀-èdè Equatorial Guinea ní Áfíríkà wa yìí kan náà ti lọ́dún 43 lórí àga pírẹ́sídẹ́ǹtì ilẹ̀ wọn. Bákan náà ni Paul Biya, olórí orílẹ̀-èdè Cameroon tó bá wà pa láti lógójì ọdún. Gbogbo àwọn yìí ló ti darúgbó pátápátá sílé ìjọba. Báwọn ẹgbẹ́ ECOWAS ò bá lè sọ fáwọn èèyàn aláìlójútì wọ̀nyí láti fipò olórí ìjọba sílẹ̀, wọn ò lẹ́tọ̀ọ́ láti máa fapá jánu bí sójà bá fìbọn gbàjọba lọ́wọ́ wọn. Bí wọ́n bá fẹ́ lù wá ní jìbìtì, wọn ó sọ pé democracy ni, ohun táwọn aráàlú wọn fẹ́ ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ báyìí mọ̀ páwọn èèyàn yìí yóò fi orílẹ̀-èdè wọn padà ni. Bẹ́ẹ̀ ni wọ́n ó dìbò tí wọ́n ó fèrú burúkú wọlé, tí wọ́n sì máa sọ páráàlú ló dìbò fáwọn. Èrú àti yíyó fi padà yìí ló ń jẹ́ kí wọ́n pẹ́ lórí oyè. Táràlú kì í sì rí kinní kan ṣe fún wọn. Ìgbà tí kinní náà bá sáwọn aráàlú làwọn sójà ń dìde ìrànlọ́wọ́ fún wọn. Kí Tinubu lákòókò yìí gẹ́gẹ́ bí olórí ECOWAS kó báwọn àjókòó má dìde ààrẹ ilẹ̀ Áfíríkà àtàwọn tí wọ́n ń fìjọba nílùú lára sọ̀rọ̀, kí wọ́n jáwọ́, kí wọ́n má retí pé tí sójà bá gbàjọba, àwọn ọmọ Nàìjíríà ó káwọn ọmọ wọn sílẹ̀ tí wọ́n ó máa padànù lórílẹ̀-èdè wọn. Ìyẹn ò ní ṣeé ṣe o. Káwọn olóṣèlú ṣe ohun tó tọ́ láfíríkà. Bí bẹ́ẹ̀ kọ́,
wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ní gbogbo ìgbà làwọn sójà ó máa fìbọn gbàjọba lọ́wọ́ wọn. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.